أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله أدعوك tí ò ní lópin fún Ọlọ́run ọba tí ó lékè gbogbo ohunkóhun, ọba tó tóbi ju gbogbo ẹ̀dá lọ, ọba tá a rí nǹkan fi wé, a kí ayìn lérí gbogbo oore tó ṣe fún wa, a tọrọ kẹrẹ àti gẹrẹ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ tí ò ní lópin, ìkẹ́ tí ó pọ̀ tí ó dórí gbogbo àwọn ànábì Ọlọ́run, tí ó dórí gbogbo àwọn sàhábà, tí ó dórí gbogbo àwọn ẹni rere, àwọn òbí wa, àwọn àfáà wa, kí ìkẹ́ náà kó má tán lérí gbogbo wọn, kó kan gbogbo àwa tí à ń gbọ́ra wa wòra wa ní dédé àkókò yìí lábẹ́ kíkí ọlọ́lá assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run jẹ́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé o, Ọlọ́run jẹ́ a máa rí wọn ṣe nínú ẹ̀sìn Islam, iman àti ihsan, wala la ilaha illallah, wala Muhammadu rasulullah, wala sallallahu alaihi wasallam. Gbogbo ẹ̀yin ọmọ ya wa nínú Islam, ẹ jẹ́ á rán wa létí kásìkò tó kọjá pé oṣù tá a wà yìí oṣù ọlọ́lá ni, oṣù Sha'ban, oṣù tá a mọ̀ kàn ká tó kan Ramadan, òun ni wọ́n ń pè ní oṣù Sha'ban nínú oṣù tá a máa fi oṣù pákà. Ẹ má jẹ́ á gbàgbéra o, àsìkò tá a nídìí, kò sígbà tẹ́rù ò nídìí Ọlọ́run ọba rẹ̀, àmọ́ nígbà tá a bá wà nínú àdánwò, àsìkò tá a nídìí àti jírẹ̀bẹ̀ jù, àsìkò tá a nídìí àti sádi Ọlọ́run ọba jù la wà yìí. Gbogbo ọ̀nà tó bá já síbi oríire pátápátá, a gbọ́dọ̀ gbàgbé láti máa júwe rẹ̀ fúnra wa. Àsìkò tí muhlikatu bá ti pọ̀ níta, ntí ìpanirun bá pọ̀ níta, a gbọ́dọ̀ máa júwe munjiyat, ntí ìlanilọ́wọ́ ṣòro oríṣiríṣi ni ká máa júwe fúnra. A bá ti ń júwe ogun kan, a tún máa júwe ogun míì pé ìwọ tún lè lo léyìí, ó tún lè lo léyìí. Torí ẹni tí kan ò bá rọ̀ lọ́rùn, ẹni tí tahajjudi ò bá rọ̀ lọ́rùn, bóyá nítorí iṣẹ́ tí ń ṣe àmì nítorí wàhálà tí máa ń ṣe during the day, a máa fa kó difficult fún un láti jí lóru. Ó yẹ káwé ó lè rọ̀ lọ́rùn. Ẹni àwẹ̀ ò bá rọ̀ lọ́rùn, sàárà lè rọ̀ lọ́rùn. A máa wá júwe oríṣiríṣi nǹkan fúnra wa. Gbogbo ẹ̀ la máa gbìyànjú, táwọn kan bá ń gbìyànjú àwẹ̀, táwọn kan ń gbìyànjú àìsùn, táwọn kan ń gbìyànjú sàárà, táwọn kan ń gbìyànjú sí olóore míì náà tí kálukú dá gbogbo ẹ̀ papọ̀, bóyá lè rí ọ̀nà Ọlọ́run ọba èyí tí ń bẹ ńlẹ̀ yìí, bí Ọlọ́run lè kó ńlẹ̀ fún wa. Pàtàkì àwẹ̀ Sha'ban nínú oṣù Sha'ban, òun ni ìrántí tí a fẹ́ tara ṣe fúnra wa lénìí. Kì í ṣe tí gbogbo wo tí gbọ́ rí, àmọ́ ká rán ara wa létí nítorí olùgbàgbé ni ọmọ ènìyàn. Annabi sallallahu alayhi wa sallam nínú hadisi tí ìyá ńlá wa Aisha nínú hadisi tó gbà wá, ó ní kana rasulullahi sallallahu alayhi wa sallam yasumu hatta naqula la yuftir. Annabi a máa gba àwẹ̀ tá Annabi bá bẹ̀rẹ̀ àwẹ̀, yóò gba àwẹ̀ débi tí gbogbo ó rò pé àbá Annabi ò ní dẹ́kun àwẹ̀ yìí ni, àbí bí ó ti máa gbà á lọ gbére nu. Wa yuftiru tó bá sì pa àwẹ̀ tí ń gbà míì tí ó gba àwẹ̀, hatta naqula la yasum, a bá débi pé àsìkò Ànábì kò nífẹ̀ẹ́ àwẹ̀ mọ́, kò ní gbà àwẹ̀ mọ́. So nígbà míì yóò kí àwẹ̀ mọ́lẹ̀, yóò máa gbà lọ, nígbà míì yóò sì pa àwẹ̀ tì. Ó wá ní wa ma ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam istakmala siyama shahrin qat. Òun ò rí ká Ànábì sallallahu alayhi wa sallam kó fodindi oṣù kan láti bẹ̀rẹ̀ rẹ̀ dé parí rẹ̀ gba àwẹ̀ rí, illa shahra Ramadan. Ìyàwó ilé Ànábì ní sọ̀rọ̀ ní rìpọ́tù Ànábì sallallahu alayhi wa sallam fún gbogbo aráyé. Ẹni máa rí yàn tán náà níyàwó ẹni tí ń bá ní gbélé. Ìyá ńlá wa Aisha, ó ní òun ò rí ká Ànábì ò lágbà tóun ti kó dọ́dọ̀ ọ̀dẹ̀dẹ̀ rẹ̀, ká Ànábì wá fi bẹ̀rẹ̀ oṣù kan dé parí ẹ̀ gba àwẹ̀. Àyàfi oṣù Ramadan la Ànábì máa gba fodindi oṣù kan gba àwẹ̀ rẹ̀. Wa ma ra'aytahu fi shahrin akthara siyaman minhu fi Sha'ban. Ó wá ní rí ká Ànábì sallallahu alayhi wa sallam kó máa gba àwẹ̀ púpọ̀ nínú oṣù kan. Pé lẹ́yìn Ramadan tí ó fodindi Ramadan gba àwẹ̀, oṣù tá Ànábì tún máa gba àwẹ̀ jù, tó rí tá Ànábì máa gba àwẹ̀ jù ńbẹ̀, òun lóṣù Sha'ban, oṣù tó wà before Ramadan, ìyẹn oṣù tá a wà lọ́wọ́lọ́wọ́ tèmi àti ẹ̀ ń sọ̀rọ̀ yìí, tèmi àti ẹ̀ ń gbọ́ra wa yìí. Oṣù yìí gangan tá a wà yìí tó ti di bí mẹ́wàá mọ́kànlá ní òní yìí, òun là Ànábì máa gba àwẹ̀ jù lẹ́yìn Ramadan. Nínú oṣù méjèèjì láti ń bẹ nínú ọdún kan, oṣù tá Ànábì tún máa tẹ̀ ń pẹlẹ máa àwẹ̀ gbígbà jù, òun lóṣù tá a wà yìí. Oṣù àlùbáríkà ni, oṣù àlùbáríkà ńláńlá ni, èyí tí ń jà kálẹ̀ káàkiri tí gbogbo wa ń ké gbé Ọlọ́run gbà wá yìí,
ó yẹ ká sádi Ọlọ́run láàrin nínú oṣù yìí. Anabi sọ àdìsí tí mo kà yá àdìsí Imam Bukhari àti Muslim ni wọ́n lọ fẹsẹ̀ rinlẹ̀. So oṣù oríire ni, oṣù àánú ni. Nínú tó fi máa ń pọ̀ oṣù oríire àti oṣù àánú ni pé Anabi sallallahu alayhi wa sallam ní as-siyamu junna. Imam Bukhari Muslim náà ló gba àdìsí ni wá, wọ́n lọ fẹsẹ̀ rinlẹ̀. As-siyamu junna, kí wọ́n máa gba àwẹ̀ protection ni. Nǹkan pè ní junna ni pé tó bá di tán bá ń lọ jagun láyé jọ̀hún, àwọn akọgun ńláńlá wọn ní kinní kan bí irin ńláńlá tán máa gbé dání báyìí fún protection. Ṣé ẹni bá fẹ́ ṣá wọn ládàá wọn fi gáìdì ara. Kinní tán máa gbé dání yẹn ó dà pé Yorùbá máa pè ní ṣé awakọ̀ ni. Irú nǹkan bẹ́ẹ̀ ni Lárúbá ń pè ní junna. As-siyamu junna, kí wọ́n máa gba àwẹ̀ protection ló jẹ́. So tá a bá ń pé ká máa lo hand sanitizer kí kálukú ó gbélé fàwẹ̀ náà kún iṣẹ́ rẹ̀ nínú tọ́lọ́run fi protect rẹ̀ against gbogbo tí ń jà kálẹ̀ yìí. Ó ṣeé ṣe kọ́lọ́run lo àwẹ̀ ní sábàbí. Oṣù Sha'ban la wà yìí, oṣù tí yẹn súnmọ́ Ọlọ́run, oṣù tí yẹn fi bẹ Ọlọ́run. Al-Imam Ibn Hajar al-Asqalani, àfáàgbà ìkànnù àwọn àfáàgbà ẹ̀sìn tó gbajúmọ̀ dáadáa, ó kọ tírà kan lérí ọ̀rọ̀ àjàkálẹ̀ àìsàn, ó pè ní Badhlul Ma'un fi Fadli Ta'un. Níbẹ̀ ló ti sọ ọ̀rọ̀ kan tí à ń níran kan kọ́lọ́ mọ́ṣáàjì kọ́rọ̀ náà ṣẹ. Ó lọ́pọ̀lọpọ̀ nítorí ó kọ ìtàn nípa gbogbo àwọn àjàkálẹ̀ àrùn tó ti ṣẹlẹ̀ látàsíkò Ànábì sallallahu alayhi wa sallam tó fi dàsíkò tiẹ̀. Ó sọ tàn gbogbo ẹ̀ àti oríṣiríṣi táwọn àfáà tó ṣáájú rẹ̀ sọ, ó kó jọ sínú tírà àti ní Ànábì náà sọ sallallahu alayhi wa sallam. Níbẹ̀ ló ti wá sọ̀rọ̀ kan, ó ọ̀pọ̀lọpọ̀ àjàkálẹ̀ àìsàn tí máa ṣẹlẹ̀ látàsíkò Ànábì tó fi dàsíkò tiẹ̀ o. ń dẹ̀ ń lọ bí 800 years nítorí sẹ́ńtúrì kẹjọ ní Ibn Hajar live, ìyẹn ni pé 800 years lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam. Ó lóun rí i pé statistically ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ yìí máa bẹ̀rẹ̀ lásìkò Ramadan. Fọ́sùlù Ramadan lásìkò òjò, àsìkò tí ẹja sọ pé látọwọ́ December. Ẹ̀rí nípa àsìkò tí coronavirus bẹ̀rẹ̀ náà nù. Ó ní fọ́sùlù Ramadan ni máa bẹ̀rẹ̀ lálẹ́ ọmọ Ànábì o, yóò bẹ̀rẹ̀ ní fọ́sùlù Ramadan, yóò dẹ̀ parí sí fọ́sùlù sọ́ìfì. Tí fọ́sùlù sọ́ìfì bá ti bẹ̀rẹ̀, tásìkò sọ́mà bá ti bẹ̀rẹ̀, sọ́mà tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí, ìyẹn pé nínú oṣù tá a wà yìí, ọ̀wọ́ ìgbà yẹn náà ni àjàkálẹ̀ àìsàn máa dáwọ́. Ní àti gbogbo statistics ìtàn tó ń rí o, àjàkálẹ̀ àìsàn tí ó bá bẹ̀rẹ̀ a sábà máa bẹ̀rẹ̀ láti fọ́sùlù Ramadan ọwọ́ December, tí coronavirus outbreak gẹ́gẹ́ ní China ní Wuhan, ìgbà yẹn ni máa sábà bẹ̀rẹ̀, yóò dẹ̀ parí ní fọ́sùlù sọ́ìfì tá a mú, sọ́mà tá a mú yìí. Ẹ̀rí ń pọ̀ jọ táwọn specialist, àwọn expert náà ń sọ pé wọ́n expect pé coronavirus yìí tí sọ́mà bá dé, virus yẹn kò lè survive London heat tó bá gbóná látọwọ́ 25 degree lọ sókè, bẹ́ẹ̀ kò lè survive London rẹ̀. So high possibility wà pé tó bá ti dàsíkò sọ́mà tóòrùn bá ti bẹ̀rẹ̀, tí gbogbo ìta bẹ̀rẹ̀ sí ni máa gbóná, àsìkò oṣù sọ́mà náà la wà yìí, oṣù Sha'ban, oṣù tí sọ́mà máa ń bẹ̀rẹ̀ náà ni. Ẹni tó bá ti wọnú sọ́mà, high expectation wà pé ó ṣeé ṣe kí fáírọ́ọ̀sì yóò kọlọ̀ mọ́ṣá èrò lásán ni, kọlọ̀ mọ́ṣá sọ dòótọ́ fún wa. Pàtàkì yẹn náà tún jẹ́ àmọ́ pàtàkì oṣù Sha'ban tá a wà yìí. Ẹ jẹ́ àfàdúrà kún gbogbo èrò wọ̀nyí. Ànábì ní as-siyamu junnatun, ká gbààwẹ̀ protection ló jẹ́ níbi aburú kí yóò dún ní máa wẹ̀. Àtàbúrú ayé àtàbúrú alkiyama tí ń ṣe náà, protection ló jẹ́ fún gbogbo ẹ̀. Kódà àwọn tilẹ̀ Yorùbá tán jẹ́ lẹ́bọ nílẹ̀ Yorùbá tí wọ́n yìí ṣe mùsùlùmí, tí wọ́n kì í kírun fọ́lọ́run, àwọn náà máa ń sọ pé ẹni bá máa gbààwẹ̀, ṣe ń pa àwọn ẹlẹ́bọ náà láàwẹ̀, ẹni bá máa gbààwẹ̀ àṣàsí ò ní ràn, ẹni bá máa gbààwẹ̀ àṣàsí ò ní ràn. Ẹ jẹ́ adúnímọ̀ àwẹ̀ gbígbà, pàtàkì jùlọ nínú oṣù Sha'ban tá a wà yìí. Pàtàkì míì tí tún bẹ fún oṣù yìí, òun ni pé Annabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadithi tí Usama ibn Zaid radiyallahu anhuma. Usama ọmọ Zaid sàbí Annabi pàtàkì ni. Zaidu bàbá rẹ̀, Zaidu ibn Haritha, sàbí Annabi pàtàkì ni òun náà. Kọ́lọ̀ mọ́ ṣàbà kí àwọn méjèèjì. Usama ló ní Annabi sallallahu alayhi wa sallam sọ pé òun béèrè lọ́wọ́ Annabi ìgbà tó ń rí ipá Annabi máa gbààwẹ̀ Sha'ban yìí púpọ̀ yín oṣù tá a wà yìí. Òun wá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló fà èyí ṣe tó máa gbààwẹ̀ oṣù yìí, kí ní ń bẹ lára oṣù yìí tó bẹ́ẹ̀. Ó ní dhaka shahrun yaghfulu an-nasu anhu. Ìntọ́fà ṣòro oṣù yẹn oṣù àlùbáríkà ni, àwọn èèyàn kì í sábà mọ̀.
àwọn èèyàn kì í sábà mọ̀ bayna Rajab wa Ramadan ó fọ́ọ̀lù sáàrin Rajab àti Ramadan torí oṣù Rajab oṣù pàtàkì ni nínú àwọn oṣù tí Ashurul Hurum oṣù pàtàkì nínú culture Lárúbáwá tí Qur'an náà tún wá confirm ẹ̀ pé nínú àwọn oṣù abèèwọ̀ ni Ramadan nínú àwọn oṣù abèèwọ̀ ni so Sha'ban wá fọ́ọ̀lù sáàrin méjèèjì táwọn èèyàn bá ti pàtàkì Ọlọ́run nínú oṣù Rajab tí wọ́n fẹ́ pàtàkì Ọlọ́run nínú oṣù Ramadan oṣù Sha'ban yẹn àwọn èèyàn máa fi ń relax kálukú ọmọ dán tó bá wọn wò nínú ranu so Ànábì ní àwọn èèyàn máa fọ́nú fọ́ra nípa oṣù yẹn ó wà láàrin Ramadan àti Rajab wa huwa shahrun kedere oṣù yẹn turfa'u fihi al-a'mal ni wọ́n máa kó àwọn iṣẹ́ rere lọ sọ́dọ̀ Ọlọ́run ila rabbil alamin lọ sọ́dọ̀ ọba dúdú ayé wa uhibbu an yurfa'a amali ohun mi kí wọ́n gbé iṣẹ́ mi lọ sọ́dọ̀ Ọlọ́run wa ana sa'im kó ká mi mọ́nú àwẹ̀ oṣù yìí ni wọ́n kó rìpọ́ọ̀tù iṣẹ́ odindi ọdún kan ni wọ́n kó lọ sánmọ̀ ohun mi kọ́ ẹ́ pé mọ́mẹ́ǹtì tá bá ń rìpọ́ọ̀tù mi lọ́wọ́ sánmọ̀ kó ká mi mọ́gbà tí ń gbààwẹ̀ lórí ilẹ̀ nígbà tí wọ́n bá ń jíṣẹ́ rẹ̀ ìwọ lágbájá ọmọ lágbájá tó ń wò mí tó ń gbọ́ mi tí wọ́n bá ń jíṣẹ́ rẹ̀ táwọn màláíkà bá ń jíṣẹ́ rẹ̀ fọ́lọ́run pé àwọn iṣẹ́ tó ṣe nínú ọdún yìí ni àwọn àṣìṣe tó ṣe ní àwọn dáadáa tó ṣe ní kó ká ọmọ mọ́mẹ́ǹtì tó ń gbà àwẹ̀ kó bá dáa àwẹ̀ tó ń gbà yín ó lè sì pẹ́ gbogbo àwọn àṣìṣe tó ti ṣe ṣáájú ìyẹn jẹ́ kan náà pàtàkì oṣù tá a wà yìí oṣù Sha'ban la fi gbúdọ̀ dùn ní mọ́ àwẹ̀ rẹ̀ Imam Nasa'i ló gbà hadisi tí akàwáyì ńlọ́gbà làkànísìn tàdísì tá a kà ń sìn wọn lọ́gbà wa a sì ní hadisi náà ọlá láàfíà níwọ̀nba hadisi anabi mi sallallahu alayhi wa sallam tó tún fi pàtàkì oṣù tá a wà yìí hàn wá òun ni hadisi tí Imam Tirmidhi gbà wá nígbà tó gbà wá tán ó ní gharib tí Imam Tirmidhi bá pe hadisi ní gharib ọdún tó gbà lérò ni pé òun wádìí hadisi yìí pẹ̀lú ọ̀nà tó dé wá bá wa òun sì rí i pé hadisi ilẹ̀ níwọ̀nba nípasẹ̀ ọ̀nà tó dé wá bá wa ó ní Anas ọmọ Malik kánú àwọn companions anabi sallallahu alayhi wa sallam òun ni wọ́n fi hadisi náà tì sí lọ́dọ̀ pé ó ní su'ila nabi sallallahu alayhi wa sallam wọ́n béèrè lọ́wọ́ anabi ìkẹ́ Ọlọ́run ọlọ́run kó máa bá pé ayu sawmi afdalu àwẹ̀ olólóore jù tẹ́rù lè máa gbà pé gbogbo nǹkan ní máa jura wọn lọ àjùlọ ń bẹ ń bí gbogbo nǹkan ìrun tẹ̀ ń wò yẹn jura wọn lọ ìrun wákàtí márààrún ju gbogbo ìrun míì lọ kódà àwọn ìrun wákàtí márààrún náà àwọn àfáà tó tójú pé èwo ló lóore jù nínú gbogbo ẹ̀ èwo ló jura wọn lọ nínú gbogbo ẹ̀ náà ló ṣe dandan èwo ló jura wọn lọ nínú gbogbo ẹ̀ àwọn kan ní ìrun àlùfájàrí ni ìrun àṣùbà ni àwọn kan ní ìrun àlásàrì ni àwọn kan ní ìrun magribi ni so àjùlọ ń bẹ ń bí gbogbo nǹkan àwọn ẹranko jura wọn lọ àwọn oṣù Islam jura wọn lọ Ramadan yìí ṣẹgbẹ́ gbogbo oṣù àwọn òru jura wọn lọ Laylatul Qadr yìí ṣẹgbẹ́ gbogbo òru àwọn ọjọ́ jura wọn lọ ìjọ Àràfà yìí ṣẹgbẹ́ gbogbo ọjọ́ gbogbo nǹkan la jùlọ wà ń bẹ ẹjẹ́ a máa gbà fúnra wa wọ́n á béèrè lọ́wọ́ Ànábì pé lẹ́yìn ayu sawmi afdalu ba'da Ramadan lẹ́yìn oṣù Ramadan tá a ti gbà kó ju gbogbo oṣù lọ tíyẹn fi gbààwẹ̀ oṣù wo ló tún lóore jù tíyẹn lè máa fi gbààwẹ̀ qala Sha'ban Ànábì ní Sha'ban ní ìyẹn oṣù tá a wà lọ́wọ́lọ́wọ́ ń bẹ yìí tàǹtà ọjí ń pé kọ́ ọmọ sùn para kọ́ ọmọ sùn gbàgbéra Ànábì sallallahu alayhi wa sallam ní Sha'ban oṣù Sha'ban ní li ta'dhimi Ramadan nítorí pé láti lè bàbàrà Ramadan ó ti bá Ramadan tó pọ̀ Sha'ban àti Ramadan ti lẹ̀pọ̀ mọ́ra wọn tí èèyàn tẹ́ni kékeré bá lẹ̀pọ̀ mẹ́ni ńláńlá kí ni ó dì òun náà dé èèyàn rẹ̀ yóò dé èèyàn ńlá ẹ̀rí Shawwal tá a bá parí Ramadan náà òun náà lẹ̀pọ̀ mọ́ Ramadan ló jẹ́ àtúmọ̀ gbààwẹ̀ nínú Shawwal náà fún rẹ̀ so tíyàn bá ti attach mẹ́yàn ńlá òun náà dé èèyàn ńlá bẹ́yàn bá attach mẹ́ni kékeré wọ́n bá dé èèyàn ńlá tó bá attach ara rẹ̀ mọ́ ẹni tí ò ṣe ńláńlá ó ṣeé ṣe kí wọ́n náà di kékeré bẹ́yàn bá attach ara rẹ̀ mú mùgọ̀ òun náà máa do mùgọ̀ látàrẹ̀ hukumul musahaba wọn ń pẹ̀lú eléyìn inú èdè Lárúbáwá òwe kan bẹ tán máa pa tí wọ́n ní rubba juhri dabbin kharibun rubba juhri dabbin kharibun ló yẹ kó jẹ́ wọ́n wà ní rubba juhri dabbin kharibin yẹn ò correct inú èdè Lárúbáwá wọ́n wà ní àmọ́ nítorí hukumul mujawara nítorí pé dọ́mọ̀ ló yẹ kó gbà tòótọ́ àmọ́ bẹ́ẹ̀ ìyẹn gangan ló correct àmọ́ nígbà tó ti bá wọn gbólóhùn òní kẹsìrọ̀ tó ti bá wọn tò pọ̀ ẹ fún wọn náà kẹsìrọ̀ bẹ́ẹ̀ bó o bá bá láìmọ̀kan ṣe ọ́ dà láìmọ̀kan orí tí anabi Musa aleyhi salatu wa salam ti ń pé qala a'udhu billahi an akuna minal jahilin anabi Nuha náà ṣerú àdúrà bẹ́ẹ̀ pé ọlọ́run làmí làwọn aláìmọ̀kan tó mímọ̀ bá tò sí sáfù aláìmọ̀kan òun náà dà láìmọ̀kan bọ́pẹ́ bó jìnà
bó bá bá wọn ẹni tó ní láárí ṣe àwọn alázìkí ṣe ó súnmọ́ kí wọn náà di èèyàn ńlá látara wọn tó bá jáde nínú ọ̀ràn ńlá ó súnmọ́ kí wọn náà di èèyàn ńlá ẹni abábá tó pọ̀ àmọ́ jàlùbáríkà rẹ̀ ni. So Sha'ban bá Ramadan tó pọ̀ ọfà kóhun náà di oṣù rẹ̀. Anabi ní Sha'ban li ta'dhimi Ramadan, oṣù Sha'ban ni nítorí láti lè bàbàrà oṣù Ramadan ní oṣù tá a wà yìí. Hadisi mi tí wọ́n tún fi ti sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tóun náà tún fi pàtàkì oṣù Sha'ban tá a wà yìí hàn wá. Wọ́n ní hadisi tí Abu Ya'la gbà wá nínú musnadu rẹ̀ tí Imamu Mundhiri nínú at-Targhib wa at-Tarhib ó ní hadithun hasan. Òun chẹ́kì isnadu rẹ̀ ọ̀nà tó gbàdé wá bá wọn rí pé isnadu ho hasan kò báàdì púpọ̀. Pé wọ́n ní ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n ló sọ pé anabi sallallahu alayhi wa sallam kana yasumu Sha'ban a máa gbààwẹ̀ oṣù Sha'ban kullahu lódindi. Àròyé pọ̀ lọ́dọ̀ àwọn àfọ̀mímọ̀ ṣé anabi máa gbà tán ni àbí máa kú díẹ̀ kó gbà tán àbí máa dúró láàrin so àbí máa gbà lódindi. Àwọn ní oṣù Sha'ban tá wà yá anabi a máa gbààwẹ̀ rẹ̀ gan. Qalat ìyàwó Aisha ní qultu ya Rasulallah òun wá béèrè lọ́wọ́ anabi pé ahabbu shuhuri ilayka an tasumahu Sha'ban, òun rí pé ó nífẹ̀ẹ́ àti máa gba àwẹ̀ oṣù Sha'ban yìí púpọ̀ lẹ́yìn Ramadan oṣù tó tún nífẹ̀ẹ́ láti máa gba àwẹ̀ rẹ̀ púpọ̀ òun rí pé Sha'ban yìí ni. Kí ló fà á? Anabi ní inna Allaha yaktubu fihi kulla inna Allaha yaktubu fihi ala kulli nafsin mayyitatin tilka sana. Ọlọ́run máa kọ àjàlí gbogbo ẹ̀mí tí ó kú ní pé lọ́dún yìí àwọn tí coronavirus yóò mẹ́mí wọn lọ ní, àwọn tí accident tí èjú ṣe coronavirus yóò mẹ́mí wọn lọ ní, àwọn ẹgbẹ́lé ẹ má jáde ebi ní ọ̀pọ̀ àwọn kú mọ́nú ilé àwọn ní, àwọn tí wọ́n tọdún yẹn kú àjàlí wọn destiny wọn bó wọn ṣe parí ìrìn àjò ayé wọn oṣù yìí ni wọ́n máa kọ. Ìyẹn hadisi tí ìyàwó Aisha ń béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam. Òun wá fa uhibbu anabi wá fẹ́ àyàtíyà ní àjálì kí wọ́n máa kọ àjálì mi ètò bí ń ṣe kú wa ana sa'im kí àkọọ́lẹ̀ yẹn bá mi nígbà tí ń gbààwẹ̀ lọ́wọ́. Kákọọ́lẹ̀ bí ń ṣe lo ọdún yìí kó bá mi nígbà tí ń gbààwẹ̀ lọ́wọ́ sallallahu alayhi wa sallam. Àwọn ọlá tí ń bẹ fún oṣù yìí ni. Níparí ọ̀rọ̀ ẹ má jẹ́ àgbàgbé nínú pàtàkì tí ń bẹ fún oṣù tá wà yìí ni pé ìdá méjì rẹ̀ tóṣù yìí bá ti dá méjì tó bá ti dá àárín òru kan bẹ́ẹ̀ tán pè ní òru nísù Sha'ban, òru àárín méjì oṣù Sha'ban, òru náà lọ́lá púpọ̀, òru náà òru albarka ni. Mu'adh ọmọ Jabal ó gba hadisi wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. Hadisi náà Imam Tabarani fi sínú Mu'jamu rẹ̀, Ibn Hibban fi sínú Sahihu rẹ̀. Ibn Hibban consider rẹ̀ gẹ́gẹ́ bí hadisi tó wà reliable lọ́dọ̀ tóun. So chain tí hadisi náà gbà wá ni wọ́n study tí wọ́n fi rí i pé hadisi yìí bi majmu'i turukihi sahih pẹ̀lú gbogbo àwọn ọ̀nà tí ó gbà wá lọ́tún ló sì ń gbà tá a gbé gbogbo ẹ̀ wò tá a so igi wọn mára wọn àrípọ̀ jẹ́rìí ara wọn kódà pé ó ṣe fi ti sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam. Wala anabi sọ pé yattali'u Allahu ila jami'i khalqihi laylatan nisfi min Sha'ban. Tó bá di òru tí Sha'ban bá dá méjì tó bá dá àárín Ọlọ́run ó nájú tó gbogbo àwọn ẹ̀dá rẹ̀ fayaghfiru li jami'i khalqihi nítorí àánú àti ìfẹ́ tọ́lọ́run ní sí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ yóò kàn tún ṣàforíjìn pé mo fẹ́ foríjìn gbogbo àwọn ẹ̀dá mi, mo fẹ́ foríjìn gbogbo wọn. Ọlọ́run ó nájú tó gbogbo àwọn ẹ̀dá yóò bá kọ àforíjìn fún gbogbo wa kó lọ má ṣàforíjìn wa kó lọ má ṣàforíjìn wa kó yááfì wa o. Yóò foríjìn gbogbo àwọn ẹ̀dá rẹ̀ illa li mushrikin àyàfẹ́ ẹlẹ́bọ nìkan sọ̀ndọ́ ẹni tí ń bá ń ṣẹbọ sọ́lọ́run tọ́pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run àbí ń gbẹ́tọ̀ Ọlọ́run fẹ́ dá míì lẹ́yìn Ọlọ́run kíyèsára o tá a bá ti kéwú débi ọ̀rọ̀ ẹbọ akéwú débi àjàkálẹ̀ àrùn lẹ̀ Yorùbá ó spread nílẹ̀ Yorùbá kọjá coronavirus. Ọ̀rọ̀ ẹbọ kíyèsára àgbọ́yé kí ni ń jẹ́bọ béèrè lọ́wọ́ àwọn mímọ̀ kí ni ń jẹ́bọ ṣé n tí ń ṣe yé ìṣẹ́bọ tí wọ́n bá ti sọ fún wọn pẹ́ bọ ni kódà bá purọ́ mọ́ ń pẹ́ bọ ni tí ìṣẹ́bọ kọ́kọ́ họ fún ná kí wọ́n ṣàtì ẹ̀ purọ́ mọ́ òun ná kọ́kọ́ họ fún. Gbogbo ẹ̀tọ́ Ọlọ́run tá a bá ti gbé fẹ́ dà tí ó bá tọ́ka gbé fẹ́ dà òun náà ń pè lẹ́bọ. Ó bá ti gbé tọ̀ tó ẹ́ Ọlọ́run nìkan ló ní tó bá ti gbé fẹ́ dà míì ó ti bọ́ Ọlọ́run worogún. Ẹni tó bá rí bí Ọlọ́run ní foríjìn lóru tó ṣù tá a wà yìí bá dáárín. Ẹni kejì tó Ọlọ́run ní foríjìn òun ni mushahin ẹni tí ń jà tí ó fẹ́ kó tán alájàngbìlà tí wọ́n ń pè jẹ́ kíjà yọ parí ọ̀dà àfọlọ́ǹbẹ̀ ọ́ ọ̀dà àfàjọ bíbí ọ́
tí wọ́n fi gbogbo nǹkan bẹ̀ tí kò ní parí mo ní kò ní parí sẹ́ẹ̀ irú ẹni tó bá rí bẹ́ẹ̀ àforíjìn ìlà àárín oṣù tá a wà yìí kò ní tọ́ sí irú ẹni bẹ́ẹ̀ kọ́lọ́ máṣá àforíjìn wa kọ́lọ́ máṣá yááfì wa ẹnu wọ̀nyí náà ti tó ní ìrántí fẹ́ni tó bá fẹ́ gbọ́ Ọlọ́run máṣá fi ṣe wá láǹfààní àlùbáríkà oṣù tá a wà yìí Ọlọ́run jẹ́ ó mú wa dàrú àlùbáríkà oṣù Ramadan Ọlọ́run jẹ́ ó mú wa dàrú èyí tí a wọnú ẹ̀ yìí Ọlọ́run máṣá kó wa yọ ńbẹ̀ o ẹni tí kọ́mọ́kàn wa kọ́mọ́kàn ẹni tí ọkàn tí ó fi kàn wá kọ́mọ́kàn gbogbo mùsùlùmí kọ́mọ́kàn gbogbo olólùfẹ́ wa kó tiẹ̀ bá wa ká ńlẹ̀ fún gbogbo ọmọ ànábì Ádámà ọlá la ilaha illallah ọlá Muhammadu rasulullah gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ẹ má gbàgbé ń pè ní jímọ̀ ẹ jẹ́ àṣẹ gbogbo iṣẹ́ ìjọ jímọ̀ kájíká sàlátù ọ̀pọ̀ fún ànábì sallallahu alayhi wa sallam àwọn tá a bá láǹfààní àti lọ jímọ̀ nílùú tá a bá wà tí ó bá tí ì débẹ̀ tí ó sèvù fún wa ẹ jẹ́ á lọ jímọ̀ àwa tí àwọn ìjọba wa ti ní ká gbélé ẹ jẹ́ á gbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹ jẹ́ á gbélé Ọlọ́run tí ara níyàn wa Ọlọ́run ó gbà lẹ́sìn fún wa aṣọ pọ̀lọpọ̀ jímọ̀ láyé o àwa ẹ̀yin la máa bá àwa náà lẹ́yìn náà máa rí gbogbo gbà wala la ilaha illallah wala Muhammadu rasulullah wala sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.